Àwọn ọmọ ẹgbẹ́ ADC fọwọsọya wọ́n ní àwọn yóò gba ìpínlẹ̀ Ọṣun lọ́dún 2026 ṣáájú ìdìbò gómìnà tí yóò wáyé lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026. ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti bẹ̀rẹ̀ ìlanilọ́yẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ láti ibi ìpàdé àpapọ̀ kan tí wọ́n ṣe nílùú Ilé Ògbó níjọba ìbílẹ̀ Ayédèrè. Fọ́fọ́ ni ibi ìpàdé náà kún fún àwọn ọmọ ẹgbẹ́ káàkiri wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ náà. Níbẹ̀ ni àwọn adarí ẹgbẹ́ ti ké sí wọn láti gbáradì kí wọ́n sì rí ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kan ṣoṣo sí ìṣèjọba tí kò dára tó wà lóde báyìí. Púpọ̀ lára àwọn tí wọ́n wà níbi ìpàdé lọ́jọ́ náà ní inú wọn dùn nípa àgbékalẹ̀ ẹgbẹ́ ADC. Wọ́n ní ẹgbẹ́ náà nìkan ló lè mú ìyípadà tòótọ́ bá ayé àwọn aráàlú. Tẹ́ ò bá gbàgbé, akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ ADC lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ti sọ pé àlùbami ni ẹgbẹ́ náà yóò lu ẹgbẹ́ All Progressives Congress ní inú ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́nà. Arẹ́gbẹ́ṣọlá ké sí àwọn ọmọ ẹgbẹ́ nílùú Àkúrẹ́ nípìnlẹ̀ Ondo láìpẹ́ yìí láti ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ náà nínú gbogbo ìdìbò tó ń bọ̀ lọ́nà. Ó rọ̀ wọ́n láti gbé ọ̀rọ̀ ìmọ̀tara-ẹni nìkan sẹ́gbẹ̀ẹ́ báyìí kí wọ́n sì ṣiṣẹ́ tó àfojúsùn kan ṣoṣo tí wọ́n ní, ìyẹn láti gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ APC.